ìwọ tó jẹ́ pé o ní ogun ìdílé ni mo gbéṣẹ́ wá fún un. Gbogbo ibikíbi tó bá lọ wọ́n máa ń sọ pé ogun ìdílé bàbá àbí ogun ìdílé ìyá ló ń dà ẹ́ láàmú tó fi ní àkójọ, tó fi ní àṣeyọrí, tó fi ní nǹkan gidi láyé ẹ, tí ayé ẹ fi rí rádaràda tí ò lójú. Lọ mú iyọ̀ àti epo. Má sọ fún mi pé o lówó láti fi ra ilé. Gbogbo yín máa ní ẹ lówó láti iyọ̀ àti epo. Tó bá ti bu iyọ̀ díẹ̀ sọ́wọ́ báyìí, wàá wá bu epo díẹ̀ sí. Ṣé ti rí kékeré ni kó má pọ̀ jù. Wàá wá fi ọwọ́ ẹ̀ wàá fi ṣe papọ̀. Tó bá ti fi ṣe papọ̀ báyìí, wàá wá ṣe àdúrà. Wàá máa ṣe àdúrà kíkọ ogun ìdílé bàbá, ogun ìdílé ìyá tí ò jẹ́ kí n ní àkójọ, tí ò jẹ́ kí n ní ìlọsíwájú, tí ò jẹ́ kí ayé mi ní ìtumọ̀, tí ò jẹ́ kí gbogbo nǹkan lọ dáadáa fún mi. Ẹ wá dẹ ẹ̀yìn lẹ́yìn mi ní ẹ̀ní. Ẹ jẹ́ kí n máa lọ síwájú, ẹ jẹ́ kí n bẹ́gbẹ́ pé gbogbo ibikíbi tí mò ń lọ tí mi ò bẹ́gbẹ́ pé tó jẹ́ pé táwọn ẹgbẹ́ mi bá ti ń ná owó ojúlé mi máa ń ná bẹ̀. Mo fi gbogbo ẹ̀kún ní ẹ̀ní. Kó fi ayé mi sílẹ̀, kó jẹ́ rí ọ̀nà, kó jẹ́ rí àkójọ, kó jẹ́ rí tèmi ṣe nínú ọdún 2026. Tó bá ti ṣe gbogbo èyí, wá wá lọ mú omi. Wá wá fi fọ̀ pẹ̀lú ọṣẹ. Tó bá ti wá fọ̀ má ṣàn ọwọ́ ẹ o. Bó ṣe máa lò nìyẹn.